ayélujára ti tún gbaná jẹ́ o ní obìnrin kan eléyìí tó jáde sórí ayélujára nígbà kan rí nǹkan bíi oṣù díẹ̀ sẹ́yìn tó pe Mobimpe ìyẹn aya Lateef Adedimeji lágàn lélẹ́yìí tó ti di ìyá ìbẹ́ta báyìí ó ti tún padà wá o pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ẹ wá gbọ́ ohun tó tún sọ níbẹ̀ torí wípé ó tún dán wìrìwìrì wò tó Fẹ́mi Adebayo ìjà rántó tó ń lọ láàrin òun àti ìyàwó rẹ̀ ó ti pọ́dún kan gẹ́rẹ́gẹ́ báyìí eléyìí sì ni ohun tí bàbá rẹ̀ náà tó sọ nípa rẹ̀. Ọmọ Lálọ́mí òun náà ti kọ̀wé tó gùn gbọ̀nà ránṣẹ́ sí ọ̀kan lára àwọn olórin Fuji ìyẹn Pasuma ẹ wá gbọ́ ohun tó sọ síbẹ̀. Saheed Osupa ó ti sọ̀kò ránṣẹ́ sí agbo Fuji o níṣe ló bẹ̀rẹ̀ sí ní fi òkò orin ó fi ránṣẹ́ sí ọ̀kan lára àwọn akẹgbẹ́ rẹ̀ tó wà ní agbo Fuji ẹ wá gbọ́ ẹ bá mi wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan láti jẹ̀gbádùn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ bí ti máa mú wá fún yín lóní wẹlẹ́mu bó ti ń gbóná fẹlifẹli. ṣàdédé la rí lórí ayélujára tí ọ̀rọ̀ yìí tó sì ń lọ́rọ̀ tó níbẹ̀ níbi tí a ti rí wípé Portable tó jẹ́ ọ̀kan lára àwọn olórin wa lórílẹ̀‐èdè Nàìjíríà ló bá bọ́ sórí ayélujára ló bẹ̀rẹ̀ sí ní kọ àwọn àtẹ̀jíṣẹ́ tó pọ̀ rẹpẹtẹ ìyẹn sí ọ̀kan lára àwọn olórin Fuji wa èyí tí gbogbo àwọn ènìyàn mọ̀ sí Pasuma Alabi ó kọ́kọ́ kí ní mẹ́sàn-án mẹ́wàá tí orí èèyàn gan lè máa wú àfi bíi ti gàárì ṣùgbọ́n bó ti ń kì yìí nígbà tó kí tán dáadáa ṣe mọ̀ pé wọ́n ní bẹ́yìn ó bá tẹ̀lẹ̀ tútù èèyàn ó kọ́kọ́ da omi síwájú eléyìí náà ni Portable ṣe ló bá tún jẹ́ káwọn ènìyàn mọ̀ pé èèyàn òun dáadáa àti ẹni tí òun máa ń wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe òun ni Pasuma jẹ́ wípé kódà gẹ́gẹ́ bí bàbá òun ni ó ṣe jẹ́ sóun ló ṣàtúbẹ̀rẹ̀ sí ní kì ní mẹ́sàn-án mẹ́wàá tọ̀ nígbà tó sọ gbogbo eléyìí tán ló bá bọ́ síta ló tẹ̀síwájú nínú àtẹ̀jíṣẹ́ rẹ̀ wípé òun nílò àwọn ìrànlọ́wọ́ lọ́dọ̀ Pasuma ìyẹn Alabi Pasuma olórin Fuji wa tí gbogbo àwọn ènìyàn tún máa ń pè ní ọ̀gá ńlá ó lóun nílò àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ìrànlọ́wọ́ kan ní ọ̀dọ̀ rẹ̀ tó àwọn ìrànlọ́wọ́ tó nílò náà ni wípé ó ní òun fẹ́ kí ọ̀gá ńlá kó tiẹ̀ mú òun lọ sí ìlú Mecca gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé Alhaji kúkú ni ọ̀gá ńlá Fuji yìí tó ó ní òun fẹ́ kó mú òun lọ sí ìlú Mecca kóun lè lọ tọrọ ìdáríjẹ́ ẹ̀ṣẹ̀ kóun náà fi ẹsẹ̀ bá ilẹ̀ mímọ́ tó eléyìí náà la rí gbọ́ bí àwọn ènìyàn ti gbọ́ eléyìí lórí ayélujára ìyẹn àwọn olólùfẹ́ Pasuma tí wọn ò sì fẹ́ kí ẹrẹ̀ ó ta bá a ni wọ́n bá bọ́ sórí ayélujára ni wọ́n ń já ewé ìkìlọ̀ fún olórin Fuji yìí ìyẹn Alabi Pasuma ọ̀gá ńlá wípé kó ṣọ́ra fún ọmọ Lálọ́mí o torí wípé gbogbo ibi tí ó bá dé gbogbo bí ó bá ṣe kọ́kọ́ bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ òun ni yóò padà fi ibi sú onítọ̀hún èmi kọ́ ni mo sọ o níṣe ni àárí gbogbo eléyìí ní abala àríwísí tọ́ bí ó ti wá ń lọ náà nìyí bẹ́ẹ̀ sì la rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíràn náà tí wọ́n tún jẹ́rìí sí tí wọ́n sì ń já Pasuma ní ìkìlọ̀ wípé kó jọ jàre kó má jẹ́ kí ọmọ Lálọ́mí kó bá òun tọ́ eléyìí náà ni àrígbọ́ lórí ayélujára wípé bí ó bá ṣe oore kó yá aṣọ oore ṣe o tọ́ eléyìí ni àṣírí tí àwọn olólùfẹ́ rẹ̀ tí wọ́n sì ń já ní ìkìlọ̀ wípé kó rọra ṣe tọ́ Saheed Osupa òun náà ti bọ́ síta báyìí ó sì ti sọ̀kò ságbó Fuji ó ti bẹ̀rẹ̀ sí ní fi orin kọrin gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé orin náà ní iṣẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé níṣe ni ó mọ̀ ọ́ ṣe ni ó sì mọ̀ ọ́ dunjúdunjú tó kẹ́ ẹ bá gbàgbé ó yẹ kẹ́ ẹ mọ̀ wípé ìjà kan ń lọ́rán tó lọ́wọ́ láàrin Alabi Pasuma àti ọkùnrin kan tí wọ́n máa ń pè ní Táyé Currency eléyìí tí òun náà jẹ́ olórin Fuji agbo Fuji ibẹ̀ gangan la wà báyìí ibẹ̀ náà ni mo á sì máa gbé yín dé gbogbo ibẹ̀ gbogbo kọ́nà tó wà níbẹ̀ pátápátá òun ni màá gbé yín bọ̀ ni màá gbé yín wọ̀ tó níṣe ni a bá gbọ́ rògbòdìyàn eléyìí tó ń lọ láàrin Pasuma àti Táyé Currency táwọn méjèèjì jẹ́ olórin Fuji yìí tó ní Saheed Osupa ló bá bọ́ síta o ló bá ṣe níṣe wípé ẹni ó bá ti ń bọ̀rẹ̀ mi jà ó ti ń bẹ́ mi náà jà ló bá bẹ̀rẹ̀ sí ní sọ òkú ọ̀rọ̀ sí Táyé Currency wípé bí kò yá máa dá tiẹ̀ ṣe kó má máa fi ti ẹlòmíì
ẹlòmíì ṣe tiẹ̀ ní àtàrí wípé bẹ́ẹ̀ bá ti gbọ́ orin Táyé Currency rí ẹ ó ti rò pé Àlàbí Pasuma ló ń kọrin ni, torí wípé kí ni ó dàbí ẹni wípé òun wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe ni. tó eléyìí náà ni nígbà tíjà ti wá bẹ́lẹ̀ láàrin wọn báyìí, òun náà ni Saheed Osupa ló bọ́ síta tó sì bẹ̀rẹ̀ sí ní sọ òkò ọ̀rọ̀ sí láti inú orin tí ó ń kọ wá wípé níṣe ni kó dá tiẹ̀ kó dá mú jáde láti inú ara rẹ̀, kó ní àtinúdá, kó má fi ti ẹlòmíì ṣe tiẹ̀. tó èyí náà la rí gbọ́ lórí ayélujára bó ti ń sọ òkò ọ̀rọ̀ yìí, bẹ́ẹ̀ náà látúrí tó tún sọ bá Wàsíù Àyìndé náà, gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé kò lọ déédéé náà láàrin Wàsíù Àyìndé ìyẹn K1 the ultimate tí àwọn ẹlòmíràn tí wọ́n tún máa ń pè ní ọba orin tó wípé kò lọ déédéé láàrin àwọn méjèèjì àti Pasuma o. tó èyí náà ni Saheed Osupa lòun náà tún rí tó bẹ̀rẹ̀ sí ní sọ̀kò ọ̀rọ̀, ṣùgbọ́n nínú àwọn orin tó ń kọ yìí kì í ṣe wípé ó dìídì dárúkọ Wàsíù Àyìndé K1 the ultimate, ṣùgbọ́n bí ẹ bá ti gbọ́ ọ̀rọ̀ nú orin rẹ̀ tẹ́ ti mọ tó ń lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ lábẹ́nú, ẹ ó ti mọ̀ wípé òun náà ló ń bá wí. níṣe la rí bó ti bẹ̀rẹ̀ sí ní sọ ògúlùtù ọ̀rọ̀ sí agbo Fuji òótọ́. báyìí ni àwọn ènìyàn náà ṣe wá ń dá sí lórí ayélujára, bẹ́ẹ̀ bá dábàlà àríwísí ẹ mọ̀ pé nǹkan kì í síbẹ̀ láwọn ènìyàn ń sọ oríṣiríṣi àwọn nǹkan tó wà lọ́kàn wọn àti ohun tí wọ́n rí sí. ohun tẹ́yìn náà bá rí sí ẹ̀rọ bá wa fi sí abala àríwísí lábẹ́ fọ́nrán eléyìí tí ẹ̀ ń wò lọ́wọ́lọ́wọ́ yìí. tó báyìí ní bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ó ti pé ọdún kan gẹ́rẹ́gẹ́ tí ìjà rántó kan tó ti ń lọ láàrin Fẹ́mi Adébáyọ̀ àti ìyàwó rẹ̀, eléyìí tí gbogbo àwọn ènìyàn mọ̀ sí Iyán Aládùkẹ́, ní eléyìí tí ó fẹ́ ní ṣùlọ́kà ni, kì í ṣe wípé bóyá wọn yọra wọn fẹ́ ṣùgbọ́n ìjà tó ń lọ láàrin wọn yìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní ò tiẹ̀ mọ ohun tó fa ìjà náà. ẹ jẹ́ kémi ó sáré rán yín létí ohun tó fa ìjà náà ó pọ̀ lọ́pọ̀lọpọ̀, ṣùgbọ́n ara rẹ̀ náà ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló máa ń sọ wípé obìnrin yìí pé ó ní ìgbéraga lọ́pọ̀lọpọ̀, lélẹ̀ tó sì jẹ́ kí lélẹ̀ tó mú kí àwọn ẹbí Fẹ́mi Adébáyọ̀ gan kí wọ́n tún kẹ̀yìn sí kí wọ́n má bàa fẹ́ dá sí ọ̀rọ̀ náà. tó bó ti wá ń lọ lórí ayélujára báyìí ó tiẹ̀ wá fẹ́ dàbí pé ó fẹ́ jọ ìjà tí kò tiẹ̀ wá fẹ́ parí mọ́ báyìí, nítorí pé ohun tó jẹ́ ká rí àrísá ọmọbìnrin yìí tó bẹ́ẹ̀ àti jù bẹ́ẹ̀ lọ òun náà ni wípé ọ̀rọ̀ kan tó ṣẹlẹ̀ ní ìgbà kan tí àkan lára àwọn òṣèré tó gbé eré kan jáde tí wọ́n ṣe meet and greet ti eré náà, nígbà tí wọ́n ṣe tó wọ́n fẹ́ fún ẹni tí ó múra dáadáa jù lóbìnrin, wọ́n fẹ́ fún ní ẹ̀bùn, ni wọ́n bá sọ wípé ọmọkùnrin kan tí ó máa ń ṣe bí obìnrin tí gbogbo àwọn ènìyàn mọ̀ sí Bobrisky, òun náà ni ó jẹ ẹ̀bùn náà ní eléyìí tó sì já sí wípé Fẹ́mi Adébáyọ̀ òun ni wọ́n gbé ẹ̀rọ agbagbe fún wípé kó polongo ẹni tí ó jẹ ẹ̀bùn náà. tó èyí ni ó bọ́ sórí ayélujára nígbà náà tó sì ń lọ́rán tó tọ́pọ̀lọpọ̀ sì ń sọ oríṣiríṣi ọ̀rọ̀. tó bí àwọn ènìyàn tí wọ́n ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ yìí, bẹ́ẹ̀ náà la ṣe rí Dayọ̀ Amusa tóun náà jáde lòun bá sọ̀rọ̀ sókè wípé kò yẹ kó jẹ́ Fẹ́mi Adébáyọ̀ òun ni ó polongo ọmọkùnrin yìí nítorí pé ọkùnrin ni kì í ṣe obìnrin, pé gẹ́gẹ́ bí mùsùlùmí tí ó jẹ́ ṣóun náà wá ń fara mọ́ kí ọkùnrin ó máa ṣe bí obìnrin tàbí kí obìnrin máa ṣe bí ọkùnrin ni, léyìí tí kò yẹ kó rí bẹ́ẹ̀. ọ̀rọ̀ yìí àbọ̀ míì bẹ́ẹ̀ la ṣe rí aya Fẹ́mi Adébáyọ̀ ló bá tagbá ọmọbìnrin Dayọ̀ Amusa yìí tí ó sì bẹ̀rẹ̀ sí ní bú dáadáa, ó sì rọmi sí nídìí, léyìí tí ó sì di ìjà rántó lórí ayélujára nígbà náà. eléyìí ló mú kí àwọn èèyàn wá sọ wípé a jẹ́ pé bó ṣe ń ṣe níta yìí òun náà ló ṣe ń ṣe nílé ọkọ, òun náà ló jẹ́ kí àwọn ẹbí ọkọ rẹ̀ kọ ẹ̀yìn sí, léyìí tí àwọn ènìyàn sì bẹ̀rẹ̀ sí ní gbépò yẹnu lórí ayélujára. tó ìjà yìí bó ti wá ń lọ ní mẹ̀lọmẹ̀lọ láti ìgbà náà ní í ṣe ni ó ti wá pé ọdún kan gẹ́rẹ́gẹ́ báyìí. ẹ gbọ́ kí ni àwọn ènìyàn wá ń sọ sí i. tó ó tiẹ̀ wá fẹ́ dàbí pé àwọn ẹbí gan wọn tiẹ̀ wá fẹ́ dá sí rárá mọ́, torí ó ti di iṣu àtàyànyàn báyìí. ó náà la rí gbọ́ ta ní ká mú wá sí etí ìgbọ́ yín. tó bẹ́ẹ̀ bá gbàgbé ọmọbìnrin kan bọ́ sórí ayélujára ní nǹkan bí oṣù díẹ̀ tàbí ọdún tó kọjá lọ yìí wípé Mobimpe tẹ̀ ń wò yẹn o wípé àgàn ni kó jẹ́wọ́ nǹkan tó fi ilé ọmọ rẹ̀ ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ó sọ àwọn kò bá kùn gbé ọ̀rọ̀ yìí lórí ayélujára ní àwọn ọ̀rọ̀ tó bani nínú jẹ́. ọ̀rọ̀ yìí ó pọ̀ nígbà náà débi wípé ẹni tí kì í ṣòun ni wọ́n bá wí gan yóò bomi lójú pòròpòrò bí ebolo bó bá gbọ́ irú ọ̀rọ̀ yìí.
ó ti wá bọ́ síta padà báyìí ṣe é sì mọ̀ wípé elédùwà ti dá Mobimpe lóhùn tó ti fi odidi ìbẹ́ta làǹtìlanti dá lóhùn. Ó ti wá bọ́ síta padà báyìí tó ń tomijé lójú, bẹ́ẹ̀ ló ṣe ń tomi lójú pòròpòrò tó sì ń tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ ìyẹn lọ́wọ́ Mobimpe. Ọ̀rọ̀ yìí ni Mobimpe náà lòun náà wá lè fi mọ́ra mọ́ tó fi jáde síta wípé ọmọbìnrin tí à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí níṣe ni ó ti máa ń wá sí inú ìkànnì òun tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti wá máa tọrọ àwọn ìrànlọ́wọ́ kọ̀ọ̀kan. Bóyá eléyìí tí òun ò bá wá rí ṣe fún òun ló jẹ́ kó bọ́ síta tó bẹ̀rẹ̀ sí ní sọ àwọn kò bá kùn gbé ọ̀rọ̀ yìí sí òun nígbà náà, léyìí tó sì wá jẹ́ pé ọba òkè ó ti wá pa lẹ́nu mọ́ báyìí. Ṣùgbọ́n adùnbẹ̀ òun náà wá ní pé ọmọbìnrin yìí ó ti mọ ohun tóun ṣe láìdáa. Ṣé wọ́n sì máa ń sọ wípé bí ẹlẹ́ṣẹ̀ bá ti mọ ẹ̀ṣẹ̀ rẹ̀ lẹ́ṣẹ̀ kò yẹ kó pẹ́ ní orí ìkúnlẹ̀. Òun náà lọmọbìnrin ṣe jáde síta tó sì ń fi tomijé tó fi ń bẹ̀bẹ̀ látọ̀dọ̀ Mobimpe wípé kó jọ̀ọ́ jàre kó dáríjì òun. Torí àwọn ọ̀rọ̀ tó sọ nígbà náà ó ga lọ́pọ̀lọpọ̀, kódà ó ga yeye, àwọn kò bá kùn gbé ọ̀rọ̀ ní tọ̀. Ní báyìí abala àríwísí náà ti wá ń gbóná girigiri lélẹ̀ tí níbi fọ́nrán náà bó ti bọ́ sórí ayélujára òun náà láṣẹ rí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn náà tí wọ́n sì ń sọ àwọn èrò ọkàn wọn lórí ọ̀rọ̀ yìí. Òun náà la rí gbọ́ lórí ayélujára tá a ní ká mú wá sí etí ìgbọ̀yín. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀ fún gbígbọ́ tí ẹ̀ ń gbọ́ wa. Etí tẹ́ fi ń gbọ́ wa ò ní di, ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́. Àwa náà tá a mú ròyìn náà wá fún yín, a ó máa rí